nígbà tí a kẹ́ máa jẹ́ lórí ẹrú ẹ̀ lórí ẹrú ọlọ́run tó dá lórí ìlà tó dá lórí akọ dáadáa. Ìgbà àsopọ̀ òkú àgbẹ̀ ọlọ́jọ́ ìgbà àṣọlọ́dún 2025 onídìrí ọkọ̀ tó kú fún ẹ káàbá mi bọ̀ fún ọmọ ìyàwó àgbègbè aláàbẹ̀jẹ̀ bọ́lá bá fún. Wọ́n ládùúrà táwọn àpáta ọ̀hún ṣe wọ́n ládùúrà táwọn olùkọ́ ọ̀hún ṣe òòrùn táwọn sẹ́láṣẹ́ lẹ́nu lọ́kùnrin lóbìnrin wọ́n ti ṣe tírí mọ́lẹ̀ fún ọtí bá àríbẹ̀rẹ̀ kúnlé olówó ìpàṣẹ. Báàsì ẹ̀mí yẹ́dùn àgọ́ tí àjọba jọ lágbára lọ. Ọgbà orúkọ gbogbo oníbodù wọ́n fẹ́ gbà ebi Kwara ní àkìrí nínú yẹs. Báwo bá yẹn ti wá sílẹ̀ o? Ìwádìí ọtí rèé ọmọdé sábà ńlá ọ̀sẹ̀ pé mọ́mọ́ US. Bá a fi king side òṣùpá kíkíkíkí gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀sẹ̀ pé mọ́mọ́ US. Fún bàá sí àtẹ bàjẹ́ o. Báyìí aláyé ìlú wa alágbàlá sílẹ̀ mọ́nà agbára sílẹ̀ mọ́nà àtàrẹ́ àti bàbá ẹ̀mí alágbèrè sọ́jọ́ aláwọ̀ àti bàbá àdórí bí ẹ ṣe rọ̀ sáré èyí o gbogbo ọ̀nà sáàdù àtẹ̀lẹ́ pẹ́. Bàbá wípé bàbá ọgbọ ṣẹlẹ ọṣàdúrà àtàlájì ìkúrẹ tó ń gbà òhò lọlọbí. Ọjọ́ òbí ọjà òhò. Lórí ẹ̀yẹ báyìí alájí ra ṣí ẹgbẹ́ àti báyìí alájí tàbí sísẹ̀. Ọ̀dẹ́ àti wọn tí wọ́n tẹ́ bá jọ ọ̀lọ́pọ̀ ẹ̀ṣin náà. Aláàbí sílẹ̀ ìwọ̀n náà àríwáwé. Orúkọ gbogbo onífújì jẹ́ẹ́nẹ́rà. Ó máa dàbí ẹgbẹ́ adárúkọ ẹnìkan. Adárúkọ ẹnìkan òkèrè ìmọ̀lẹ́. Ọ̀dẹ́ àti bàbá Jùmọ̀lá bá fún wa. Ọ̀dà àbíjú bọ́lá bá sí. Lọ́gbọ̀dọ̀ bàbá àgbà bàbá àwọn adéyẹlú àyùbá àti bàbá àgbọ̀dọ̀ ọbẹ̀sẹ̀ ọlọ́gbọ́n tí a jẹ́ máa gbà lẹ́mú yìí la oṣù lọ́nà ní o àti gbogbo onílùú tí o èmi gbọ́ngàn pásítọ́nálì. Sini akaba jẹ ọmọ kíkọ àìdáde alábíbí pa àìsàn wa. Happy birthday to you. Pẹ̀lú àṣẹ ìfọ̀ ọba àbò gúlégúlé. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin bloggers. Àfihàn ẹ̀ṣẹ̀ thank you so much. Ẹ̀ṣẹ̀ lọ́kùnrin lóbìnrin o. Orí ara ti náà. Ọjọ́ tó bá wà dé wọ́n ní fi sáwọn sí láéláé. Our brothers, thank you so much. Love for everybody, both Nigeria and abroad, all over the world. Ẹ ṣé ẹ̀kọ́ àtìlẹ́yìn. Iye tí ìdáde mi pa so ọ̀pọ̀ ìyàwó àgbẹ̀bí tó máa tó lọ́lọ́sùn. Èmi gbọ́dọ̀ pásánálì.
gbọ́dọ̀ fún àmì ti gbà. Torí pé èmi gbọ́dọ̀ lórí rẹ̀ tí a kẹ́ bá gbà lábọ́ yẹn lọ. Tí mi mọ̀ lọ́wọ́ èmi gbọ́dọ̀ lórí rẹ̀ ọmọ bá a sí. Èmi gbọ́dọ̀ lórí rẹ̀ ó wá kí aláàjì alábí ọ̀pá ẹ̀sùn wá láàbí kúrẹ́. Bàbá ìlànà ìmọ̀lẹ̀ Bàbá àbújò Bàṣọ́kò Brazil Gọ́sẹ̀ Mọ̀yàwó àtúnpé láàbí Bàrẹ́gà. Ẹjọ́ tó ní síwájú díẹ̀ nínú orin bàbá àdèrètò wá ṣe lónìí eré líjẹ́ẹ̀dì eré bàbá làwọn ṣe tí lákẹ́ máa jà lámọ́ iná wọ́ọ̀sì kò gbọ́dọ̀ bá rẹ̀. Ọ̀rọ̀ ọmọ tí wọ́n láti mú ọmọ yìí ọ̀rọ̀ ìsáàmù àti mú orin bí wọn àjọ̀dún wáyé ọ̀dọ̀ ìwọ̀nsìwà. Èmi gbọ́dọ̀ lọ̀rọ̀ bọ̀ èmi gbọ́dọ̀ lọ̀rọ̀ bọ̀. Àlàmọ́ yìí náà ní ẹbí náà lọ̀rọ̀ bọ̀ kí bọ̀ àlàmọ́ òkú. Alábí ó sọ̀rọ̀ ẹ̀kọ́ àkóso ọ̀gbọ̀n ọ̀gbọ̀n.
Ọmọ bàṣẹ òṣèlú ọlọ́run onígbòdò.